ọjọ́kọ́jọ́ tẹ́ ẹ bá ti rí lànà tó ń lànà àgbàrá lásìkò ẹ̀rùn, ẹ má rí lànà bí asínwín tahun yí ahun tó fi ń gbénú pósí, tògòǹgò ó yí ògòǹgò tó fi ń gbé kòtò ààtàn, tìgbín yé ìgbín tìgbín fi ń gbénú ìkarahun. Lànà òsínwìn bẹ́ẹ̀ ni lànà òya wèrè. Bá a bá ní òjò ní rọ̀ tójò ṣe bẹ́ẹ̀ tó wá padà lọ rọ̀ ńkọ́? Ṣé ẹ ti gbàgbé ni pé ìmúrasílẹ̀ òun nìjẹ́ ẹkùn? Ọ̀dẹ tó bá ṣàsùnpìyè irú wọn òun lẹkùn dá lágara. Bó o bá ń gbìyànjú láti gòkè ọlà kó o jẹ́ èèyàn pàtàkì nínú ayé, gbáradì gidi kó o sì mọ́ ṣàfínra. Wọ́n wá gbàgbé ìpinnu èyí tó pójú owó. Ènìyàn tó fẹ́ gungi ọlà tó wá gbàgbé ìpinnu àti ìgbáradì, irú ẹni bẹ́ẹ̀ kò yàtọ̀ sọ́dẹ tí ò légbé tó lóun ó perin. Ẹgbẹ̀ra lòun àtọdẹ tó fẹ́ pẹ̀fà láì lájàbò. Ẹ wo bí ìjàǹpẹ̀rẹ̀ bó ti kéré tó, a màmá gbaṣọ lọ́rùn ẹni tó laṣọ. Ènìyàn tí ò lárògún àtẹni tó gbàgbé ìgbáradì, bí wọ́n bá ṣèèṣì lọ́lá, ọlá ọ̀hún kì í pẹ́ lọ́wọ́ ọrú wọn. Ohun tí ò tó nǹkan òun ní já wọn lulẹ̀ lórí àkàbà ọlà. Ẹ jẹ́ á máa múra sílẹ̀ gidi ká sì gbáradì gidi lórí gbogbo ohun tá a bá fẹ́ ṣe nínú ayé. Ọ̀rọ̀ àgbà tòní rèé. Bíọ́dún Ọláwuyì lórúkọ mi o. Ẹ ó máa gbọ́ mi láti ìgbà dé ìgbà. Mo tún ń padà bọ̀ ní kòpẹ́kòpẹ́. Ẹ má wá gbàgbé láti subscribe sí YouTube channel mi, torí tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ ó ṣeé ṣe kẹ́ ẹ má máa gbọ́ mi ní gbogbo ìgbà tí n bá ti ń dé. Ire o.